káàbọ̀ sórí ètò yín ètò wa Ààrẹ Elédùmarè. Síwájú ohun gbogbo mojúbà akọ́dà ṣẹ̀dá arúgbó ọjọ́ atẹ́rẹrẹ kárí ayé ọlọ́run tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. Kìnìún ẹ̀yà Júdà tó faratì bí òkè ọlọ́run àwọn ọlọ́run ọba àwọn ọba. Ògbèjà oníjà kẹ́rù òbò níjà ọlọ́run alápá kábíkábí. Ẹ ṣeun kábíyèsí Elédùmarè. Èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín àyà yín ọ̀rẹ́ yín Ọlámídé Àyànyínká àyà Ọlásànlóyè. Ọmọ wọn ní ìlú Ìrè, ọmọ ajílù bí òkun alùgbùlùgbù ọ̀sà. Ọ̀sà bá ṣe bí òkun ò lọ́yẹ́nú. Ajílù bàbá rẹ̀ ní ọjọ́ tí ò ní. Àlejò pàtàkì kan ni mo tún gbé wá sórí ètò ní ọjọ́ tí ò ní. Tó jẹ́ wípé ọ̀rọ̀ tí wọ́n fẹ́ bá wa sọ. Ẹ máa gbádùn ètò tèmi. Gan-an ni ó dá mi lójú. Nítorí pé a wò pé báwo ni obìnrin ṣe lè ṣe tó jẹ́ wípé àti ọkọlé àti iṣẹ́ báwo ló ṣe lè ṣe méjèèjì tí kan ò ní pàkan lára. Ẹ gbọ́, ẹ̀yin obìnrin báwo lẹ ṣe lè ṣe? Ìwọ obìnrin tí ò nífẹ̀ẹ́ iṣẹ́ tí ó kúndùn iṣẹ́ lọ́pọ̀lọpọ̀, ó dáa ká mọ́ ṣiṣẹ́, kò dáa kóbìnrin yọ̀lẹ, kò dáa kí a jẹ́ liability lọ́rùn ọkọ wa, ṣùgbọ́n báwo lẹ ṣe fẹ́ ṣe méjèèjì tí kan kò ní pa ìkan lára? Ẹ̀yin aráalé, ẹ máa bá mi ká lọ. Ẹ káàbọ̀ sórí ètò Ààrẹ Elédùmarè ìyá wa. Ẹ ṣé olótù. Ẹ ṣeun mo dúpẹ́ mà. Amáwá ìjọ mo fẹ́ jẹ́ kẹ́ ẹ sọ orúkọ yín fún àwọn aráalé kí wọ́n bá lè mọ̀ yín. Orúkọ tèmi ni Omidan Tèmítọ́pẹ́ ọmọ Emmanuel. Ẹ̀yin màmá wa ẹ káàbọ̀ sórí ètò Ààrẹ Elédùmarè lẹ́ẹ̀kan sí. Mo fẹ́ jẹ́ kí ẹ bá àwọn aráalé sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kan tí ó ń ṣe mí bákan bákan. A ní báwo ni àwọn ìyàwó ilé ṣe lè ṣe bó ṣe lè mú méjèèjì, báwo mo tiẹ̀ ṣe fẹ́ pé iṣẹ́ rèé o ọkọ rèé o, báwo ló ṣe máa wá ṣe méjèèjì tí ìkan ò ní pa ìkan lára? Ẹ ṣé olótù. Iṣẹ́ nígbà míì àwa obìnrin a máa ń kúndùn iṣẹ́ ju ẹ̀mí wa pàápàá fúnra wa lọ. Gẹ́gẹ́ bí obìnrin tó fẹ́ràn iṣẹ́ ni o, ẹ mọ̀ pé oríṣiríṣi obìnrin ló wà. Àwọn obìnrin kan wà tó fẹ́ràn iṣẹ́ dáadáa tó yẹ pé wọ́n ń pè wọ́n ní akin lójú iṣẹ́, àwọn tó máa ń ṣiṣẹ́ takuntakun. Yálà bóyá wọ́n ń bá ènìyàn ṣiṣẹ́ ni o àbí iṣẹ́ ara wọn. Ẹ ṣáà máa rí wọn ní pé wọ́n ń ṣe dáadáa lẹ́nu iṣẹ́. Nǹkan táwa ń sọ̀rọ̀ nípa ẹ̀ lónìí ni pé báwo la ṣe lè ṣe láàárín iṣẹ́ àti ilé. À ń pè kan ní ọkọ ilé, à ń pè kejì ní ọkọ iṣẹ́. Ṣe rí pé méjèèjì yẹn ó rí bákan bákan bọ̀ ó fẹ́ jọra wọn. Àmọ́ tá a bá ń sọ nípa iṣẹ́, òun ni wípé ẹni tó fẹ́ràn iṣẹ́ ní àkókò tó yẹ kó wà ní ojú iṣẹ́ ẹ̀ ti bá níbẹ̀. Àkókò tó yẹ pé ìgbà tó bá ti pè pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ kò ní rojú ní gbogbo ìgbà, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ẹ bá ti pè wọ́n láti wá ṣiṣẹ́ ní ara wọn máa ń yá síṣẹ́. Àwa ń sọ nípa ọkọ ilé. Ọ̀rọ̀ ńlá ni o. Àwọn olóyìnbó máa ń sọ wípé kò easy lóòótọ́ o láti mú ọkọ àti iṣẹ́ kí méjèèjì jọ wà lójú kan, kò easy. Àmọ́ gẹ́gẹ́ bí ènìyàn tí ó fẹ́ràn ara rẹ̀ tó sì fẹ́ràn ilé ẹ̀ tó sì fẹ́ràn iṣẹ́ ẹ̀, ó gbọ́dọ̀ jẹ́ kí méjèèjì wà déédéé. Ó lè má fẹ́ dọ́gba o, ó lè má fẹ́ bára wọn dọ́gba. Àmọ́ tí ò bá tiẹ̀ wá bára wọn dọ́gba, èwo ni kó wá jù kan lọ? Èyí tó gbọ́dọ̀ jù kan lọ ni ọkọ ilé. Gbọ́dọ̀ ju tiṣẹ́ lọ. Ó gbọ́dọ̀ ju ọkọ iṣẹ́ lọ. Nítorí wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà tí iṣẹ́ bá fi wá sílẹ̀, ilé la máa padà sí. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin wà tó jẹ́ wípé wọ́n kẹ́dùn iṣẹ́ wọn, wọ́n kúndùn iṣẹ́ ju ọkọ lọ. Àmọ́ a gbọ́dọ̀ jẹ́ kí balance wà in between. Tí ò bá tiẹ̀ fẹ́ balance tán, àwa gẹ́gẹ́ bí obìnrin ló jẹ́ ká ṣe tó máa fi balance, táwa náà máa fi lè mọ̀ pé tó bá tiẹ̀ máa dá wa lẹ́jọ́ gan-an lè sọ pé ó ti gbìyànjú, òun náà ti try, kò dẹ̀ wá fẹ́ ó dẹ̀ fẹ́ ṣe kinní ni àmọ́ ó ti gbìyànjú.
ká jẹ́ kí ìyànjú wa nípa títò ilé wa àti títò iṣẹ́ wa kí kó máa fi ara hàn nípa títò ilé ju nípa títò iṣẹ́ lọ. Nǹkan tí mò ń try láti sọ fún wa ni wípé gẹ́gẹ́ bí obìnrin tá bá fẹ́ gba iṣẹ́, ẹ jẹ́ kí àwọn ènìyàn máa mọ̀ wípé èmi ti lọ́kọ ńlé o. Torí ní ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn obìnrin wa ń gbà mí, èmi ò mọ̀ bóyá ìtìjú àti sọ wípé àwọn lọ́kọ ni o, bóyá dẹ̀ ní nǹkan míì tẹ́lẹ̀ omi ìbá lọ bí iṣẹ́ tó tiẹ̀ ti gbaṣẹ́ ọ̀hún náà ni kò tiẹ̀ yé mi. Mọ̀ bóyá àti lè máa sọ wípé èmi ti lọ́kọ o kí àwọn ènìyàn, because àwọn olóyìnbó máa ń pa òwe kan, wọ́n máa ní respect is reciprocal. Bí o bá dẹ̀ ṣe gbéra ẹ ni àwọn ènìyàn ṣe máa ṣe kí ni náà ṣe máa gbé ẹ. Tó o bá ti jẹ́ kó mọ̀ níbi yálà kó jẹ́ṣẹ́ tó ń ṣe ni, iṣẹ́ ara ẹni àbí iṣẹ́ tó ń bá èèyàn ṣe, tó bá ti jẹ́ kó mọ̀ wípé o ti lọ́kọ nílé, báwọn èèyàn ṣe máa treat ẹ gan, wọ́n á ti mọ̀. Tó bá jẹ́ pé wọ́n nílò ẹ lásìkò yẹn gan, àsìkò tí ò ní palẹ̀ ẹ lára ló máa pè ẹ́ sí. Wọn ò ní pè ẹ́ lásìkò tó yẹ pé wọ́n mọ̀ pé eléyìí ó lè da ilé ẹrú o, eléyìí iṣẹ́ tó fẹ́ ṣe yìí ó lè da ilé ẹrú. Àwọn náà wọ́n á ti mọ̀ wípé nítorí pé wọ́n gan o ti gbé ilé ẹ, o ti gbé gẹ́gẹ́, o ti gbé kọjá iṣẹ́ ìwọ fúnra rẹ̀ gan lọ. Ẹnikẹ́ni tó bá fẹ́ pè ẹ́ ti jẹ́ gẹ́gẹ́ bí olórin ni o, ẹni tó fẹ́ pè ẹ́ lọ kọrin, wọ́n á ti mọ̀ pé tá bá pe ọmọbìnrin, tá bá fi ṣó wá sí òru, ó lè má fẹ́ wá. Ẹ jẹ́ ká fi sójú mọ́mọ́ èyí tí ó tiẹ̀ ẹlòmíì gan tiẹ̀ tún ní tẹ́ bá tiẹ̀ ń bọ̀ gan, ẹ dákun ẹ bá wa mú dádì lọ́wọ́ o. Kán tiẹ̀ lè mọ̀ pé gbogbo nǹkan tá à ń ṣe ń bíbà ó wà transparent. Tó bá dẹ̀ jẹ́nu iṣẹ́ náà ni, bóyá wọ́n fẹ́ rán ẹ lọ Àbújá ni o, wọ́n fẹ́ rán ẹ lọ Amẹ́ríkà ni o. Wọ́n á dẹ̀ láwọn lọ ṣiṣẹ́ láì mọ́kọ dání. Kọ́lọ́hun kó máa ṣàánú wa, kọ́lọ́hun kó máa gbà wá nínú gbogbo ohun tá à ń dojúkọ láyé. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ nígbà míì ó gan ó fẹ́ lè mú ẹ̀mí èèyàn gan dání gan, not to now talk of ìgbéyàwó wa. Àmọ́ ọmọbìnrin tó bá fẹ́ fi ọpọlọ sí, tó fẹ́ fi ọpọlọ ṣe, ó gbọ́dọ̀ jẹ́ kí ìgbéyàwó ẹ̀ kó dúró báyìí, iṣẹ́ kíyẹn náà dúró báyìí, kó wá mú àwọn méjèèjì, kó wá balance ẹ̀ láàrin ara wọn pé eléyìí o kò gbọ́dọ̀ affect eléyìí o, eléyìí náà kò gbọ́dọ̀ affect eléyìí. Àwọn ènìyàn gan tó bá ń wù ẹ́ gan, wọ́n á lè máa pè é ní nǹkan tí àwọn olóyìnbó ń pè ní responsible housewife. Tó bá tiẹ̀ ti rí àwọn àti náà ìtẹ́ fẹ́ gbé yẹn kò lè irọ́ ẹ má fi lọ. Bẹ́ẹ̀ bá gbé dọ́dọ̀ ya lágbájá no Mrs. lágbájá ò lè gbárù ẹ̀, kò lè ṣe. Nígbà tó bá ti mọ̀ ẹ́ mọ̀ nǹkan yẹn, tó ti mọ̀ pé kíní yìí ó bó o ṣe fẹ́ nìyẹn, tó dẹ̀ rí ipa pàtàkì ẹ, wọn ò ní rún ẹ láti lọ bá ọ̀gá ọkùnrin kan pé kẹjọ wà pọ̀ kó tó di pé iṣẹ́ kan bọ́ sí. Olóòtú, oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀. Ṣe rí ẹlòmíì gan pàápàá nípa ìmẹ́lẹ́lẹ́nu iṣẹ́, ó ń jẹ́ kí wọ́n máa gbé nǹkan tí ò yẹ kán gbé kọjá níwájú ẹ̀, ó ń yẹ kán máa gbé kà láyà, kò tí ẹ̀ ṣe pé wọ́n máa gbé kọjá, wọ́n máa gbé kà láyà ni. Ìgbà tó bá mọ̀ pọ́lẹ̀ ni kò fẹ́ ṣẹ́ sí, òun náà lọ máa rán lọ bá client tó fẹ́ lọ bá lọ́tẹ̀ẹ̀lì, òun náà lọ máa rán lọ bá client ìgbà tó ti mọ̀ pé o ò tiẹ̀ fẹ́ kankan ṣe fúnra rẹ̀. So àwọn iṣẹ́ tó máa mú wọ̀ sí, àwọn iṣẹ́ tó máa wúlò fún, tó máa mówó wọnú, àwọn iṣẹ́ tó máa mú wọ̀ sí tó máa mú wọ̀ sí wá fún ẹ lọ́ọ́ máa tì sí ẹ níwájú. But tó bá mọ̀ pé pílà ibi iṣẹ́, pé òpó tó di ilé iṣẹ́ mú ni ẹ, àwọn gan ò ní fẹ́ ṣe mistake kankan, torí wọn ò ní fẹ́ lose ẹ. Mi mọ̀ bóyá nǹkan tí mò ń sọ bóyá ó yé yín. Àwọn gan ò ní fẹ́ lose ẹ lẹ́nu iṣẹ́ yẹn gangan. Wọn ò ní fẹ́ jẹ́ kó o ṣe mọ́. Nígbà tó bá tiẹ̀ ní ọkọ mi lóhun ò fẹ́, tó bá tiẹ̀ ti gbọ́ họ tí wọ́n gan tiẹ̀ ti yarí pé ọmọ ní lágbájá yìí ò máa gbọ́dọ̀ fi iṣẹ́ ilé ẹ, má jẹ́ ká fi kan báyìí lọ. Ẹ wo ṣe rí, ó máa ń dára fún àwa obìnrin ní gbogbo ìgbà tí a bá ti ń ṣe nǹkan kan, jẹ́ kán máa bá wa ní pé ok ẹni bó ṣe sọ báyìí lẹ ṣe máa bá. Torí ọ̀pọ̀lọpọ̀ wa náà la kàn máa ń sọ̀rọ̀, ẹnu lásán la fi ń sọ̀rọ̀. A kì í mú èyí tó jẹ́ òótọ́ ọbẹ̀, a kì í mú ṣẹ. A kàn máa sọ̀rọ̀ náà ní kọ́lọ́run ràn wá, àti èyí tó ti lọ́kọ o àti èyí tí ò tí ì lọ́kọ nínú àwọn obìnrin wa, káwọn náà kán ní mi mọ bí mo ṣe máa. Kó máa mú ọ̀rọ̀ wọn, kó jẹ́ kó máa rinlẹ̀. They should have roots. Kọ́rọ̀ wọn rinlẹ̀. Kó rinlẹ̀ pé nǹkan báyìí ni mo fẹ́ o. Mi ò ṣe náà nìyẹn. Èyí tí bá dẹ̀ ni mo fẹ́ ṣe náà nìyẹn. A máa ràn wá lọ́wọ́ níbi gbogbo ibi tá a bá ti ń ṣiṣẹ́, yálà nípa iṣẹ́ wa ni o, yálà nípa iṣẹ́ oníṣẹ́ ni o. A lè jẹ́ kí a ní regard, a lè ní respect níbi gbogbo tá a bá ti ń ṣiṣẹ́, tó bá ti mọ̀ pé bẹ́ẹ̀ ni ẹni bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ kọ́ ni. Aago báyìí ni mo máa débì kan, ó ti rí ẹ ní èyí aago yẹn, báyìí ni mo ṣe fẹ́ ṣe, ó ti wà ń bẹ̀.
bọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwa obìnrin a máa ń fi nǹkan falẹ̀ nígbà míì gan àwọn nǹkan tó yẹ káwọn èèyàn mọ̀ mọ́ wa à máa gbé pamọ́ à ní fẹ́ káwọn èèyàn rí mọ́ wa òun ló máa ń fa ìjákulẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá ń ṣiṣẹ́ táwọn èèyàn fi máa ń fi nǹkan tí ò yẹ láti fi lọ̀ wá tó ṣe máa fi ń lọ̀ wá gẹ́gẹ́ bí ọmọbìnrin kò sí nǹkan tó dáa tọmọbìnrin bá kúndùn iṣẹ́ o àní kéèyàn kankan àní ká má kúndùn iṣẹ́ gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ń gbọ́ wa nílé a sọ pé ká má fẹ́ràn iṣẹ́ wa àmọ́ a ò gbọ́dọ̀ gbé iṣẹ́ wa ju ìgbéyàwó wa lọ èyí tó máa affect wa nínú ilé tọkọ máa fi wá máa bínú pé gbogbo ìgbà náà iṣẹ́ náà ni iṣẹ́ ni mọ́ wí eléyìí iṣẹ́ ni mọ́ tún sọ iṣẹ́ ni iṣẹ́ ni. tí bàbá bá ní gbogbo òkè ìṣòro àwọn kẹ́ ẹ wá sọ di pẹ̀tẹ́lẹ̀ ló bá wá ìgbà yẹn ló máa complain pé ẹ wo ti ẹ̀rẹ̀ mi látàárọ̀ tẹ bá rí ibi tí mo lọ lẹ́nu tẹ bá rí ibi tí mo ti lọ ṣiṣẹ́ lẹ́ni mi ò ti wo gbogbo tí bá bẹ̀rẹ̀ sí ní kà fún yín báyẹn ẹrú gbọ́n ọbẹ̀ yín gan òpó arábìnrin ṣiṣẹ́ lónìí ó ti ṣiṣẹ́ jù. mo sọ̀rọ̀ èèyàn kan mo mọ̀ pé tẹ́ni náà bá ń wò mí lọ́wọ́lọ́wọ́ á máa bú sẹ́rìn ni pé lágbájá yìí tó jẹ́ wípé tó bá ti ní ó yá báyìí ló máa ní bàbá lágbájá. tí ó fẹ́ pa mí ni. ó mọ̀ láàánú. ó ṣàrí pé mo ti ṣiṣẹ́ lọ látàárọ̀. ó dẹ̀ rí pé mo ṣiṣẹ́ látàárọ̀ láti aago 4 mo ti kú nínú ilé. slogan àwọn obìnrin kan nìyẹn. mo wá wọlé láago 10 sáago 11 tí mo mọ̀ pé bí màá máa pẹ́ mo súré dáná. àbí o. mo mọ̀ pé wàá fẹ́ ṣanra lálẹ́ mo sáré pọn mílẹ̀. mo mọ̀ pé kó má ba tiẹ̀ sọ pé lágbájá òtúnú lè ṣe mo ti sáré ṣe gbogbo tún wá dé lálẹ́ o wá lókè ìṣòro rẹ kí n bẹ́ẹ̀ sọ di pẹ̀tẹ́lẹ̀ ní ìbò. èwo ni mo tún fẹ́ sọ di pẹ̀tẹ́lẹ̀ nu gbogbo ìṣòro tó ti wà nílẹ̀. ọlọ́run á ràn àwọn obìnrin lọ́wọ́. ọlọ́run á máa ràn wá lọ́wọ́ o. ẹ wò ẹ̀yin ara lé ẹ jẹ́ ká sáré dé òkè lọ́hùn náà mò ń bọ̀. ó dé o gbogbo ẹ̀yin tí ẹ̀ ń kọ́ ilé yín lọ́wọ́ abẹ́yìn tí ẹ̀ ti kọ́ tán tí ẹ wá fẹ́ bò lórí yálà pẹ̀lú alumílíọ̀nù ni tàbí gerard ẹ wá ń wá ilé iṣẹ́ tí ẹ ti máa bá rà àyà yín sì ń já pé kí ẹ má lọ bọ́ sọ́wọ́ àwọn gbájú ẹ lè kàn sí ilé iṣẹ́ SA Stivlum Aluminium tí wọ́n jẹ́ olùrànlọ́wọ́ Zion Global Industry Nigeria Limited tí wọ́n wà ní òpópónà 138 Abẹ́òkúta Express Road Arárọ̀mí bus stop beside Veta Hospital Ìyànà Ìpájà Lagos tẹ́ bá tún wá ń wá àwọn tí wọ́n máa bá yín kàn tó jẹ́ wípé ilé yìí ò ní fún yín ní ìṣòro ní ọjọ́ iwájú yálà kó máa jò ní àbí kó sọ pé ó ti ṣá rárá o Mr. Stephen àwọn tí wọ́n ń ṣiṣẹ́ wọn lójú méjèèjì ni tí iṣẹ́ wọn tó sì dá wa lójú gidigidi ẹ lè kàn sí Mr. Stephen lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08038369147 tàbí 08087246414 lẹ́ẹ̀kan sí 08038369147 tàbí 08087246414. àtúndé o Christoph Star Kiddie School ló mà tún ní kí a tún pè yín wípé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbé ní agbègbè Fágbà Púpọ̀ṣọ́lá Abúlẹ̀gbá Ọjọ́ba Pipeline wípé kí ẹ tara ṣàṣà kí ẹ mú ọmọ yín wá sí ilé ẹ̀kọ́ tí ó yanrantí èyí tí owó wọn kò gani lára tó dẹ̀ jẹ́ wípé wọ́n dẹ̀ ń kọ́ ọmọ dáradára a wà ní òpópónà Fágbà ní ìdojúkọ Maso Hospital ẹ tètè mú àwọn ọmọ yín wá ilé ẹ̀kọ́ wa kì í ṣe ilé ẹ̀kọ́ tí ò tiẹ̀ ní oríkì rárá ṣùgbọ́n ilé ẹ̀kọ́ tó jẹ́ wípé tí ẹ bá mú ọmọ débẹ̀ inú yín á dùn ara yín á yá gágágágá tẹ́ ẹ bá rí agbègbè wa gan ẹ máa rí pé agbègbè tí èèyàn lè fi yan gan ni ẹ tètè tara ṣàṣà kí ẹ mọ́mọ́ yín wá sí Christoph Star Kiddie School à ń retí yín o ẹ wá kí ẹ wá gbádùn wa ẹ wá kí ẹ wá wo bí àyíká wa ṣe rí kí ẹ sì mú ọmọ yín dání tí ẹ bá rá ládùúgbò èyí tí ó ń wá ọmọ ibi tí wọ́n máa mú ọmọ wọn lọ tí wọ́n ń wá ilé ẹ̀kọ́ tí ó dára mo ní ẹ tètè tara ṣàṣà kí ẹ mọ́mọ́ yín wá sí Christoph Star Kiddie School ẹ ṣeun àdúpẹ́ a ó máa retí yín. ẹ kàn sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08037143775 tàbí 08033010541 lẹ́ẹ̀kan sí 08037143775 tàbí 08033010541 ẹ lè tún kàn sí wa ní orí ẹ̀rọ ayélujára christophaccad@gmail.com lẹ́ẹ̀kan sí christophaccad@gmail.com ẹ ṣeun mo dúpẹ́. ẹ káàbọ̀ ẹ̀yin aráalé ẹ̀yin màmá wa ẹ kú ìjókòó mà. mo tún fẹ́ béèrè ìbéèrè kan kó tó di pé àdágbére fún àwọn aráalé wípé nígbà tí obìnrin bá bá rẹ̀ nípò tí ọkọ rẹ̀ ń sọ fún wípé ó fọwọ́ mú kan nínú ilé tàbí iṣẹ́
torí pé ó ti sú ọkọ dé góńgó ibì kan débi pé ó sọ síta ni pé lágbájá ó máa mú kan lára ilé tàbí iṣẹ́. Irú àmọ̀ràn wo lẹ ní fúnrú obìnrin bẹ́ẹ̀? Ẹ ṣé olóòtú. Ṣe rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nǹkan tí à ń pè ní ìgbéyàwó ó jìn gan, ó dẹ̀ wọnú. Ṣe rí nígbàkigbà tóbìnrin bá ti bá rẹ̀ nínú ìgbéyàwó, kó ti mọ̀ wípé ó ti di nípa fún òun wípé gbogbo nǹkan tóun bá ti bá nínú ẹ̀ òun máa rọ́jú ni. Torí bíbélì náà ti sọ wípé ohun tí a bá ti so pọ̀ kí ẹnikẹ́ni kó má ṣe kíni, kó má ṣe yà wọ́n. Ṣe rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí obìnrin bá bá rẹ̀ nínú àwọn situation báyìí wípé bóyá nínú iṣẹ́ ni tàbí nínú ilé kó fi kan sílẹ̀. Ẹ̀yin obìnrin á gbà yín lámọ̀ràn wípé kò sí kankan tó ṣe é fílẹ̀ nínú méjèèjì o. Àmọ́ tí a bá wá rí ọkọ tó sọ wípé ó ti di dandan fún ìyàwó òun láti fiṣẹ́ sílẹ̀, á jẹ́ wípé ọkọ yẹn ti pèsè iṣẹ́ èyí tí ìyàwó ẹ̀ tó máa ṣe. Àbí ká sọ wípé obìnrin yẹn gan òun náà ó ti ranra ẹ̀ lọ́wọ́ dé àgbọn kan. Bóyá ó ti ní owó kan nípamọ́ ni o tó fẹ́ fi bẹ̀rẹ̀ bísínẹ́sì tóun náà lè máa ṣe on her own. Okòwò kéékèèké. Kò tiẹ̀ tó wá ń ṣokòwò kéékèèké ńgbà mi o, torí nígbà míì ipò tí ènìyàn wà ní ibi iṣẹ́ òun ló máa determine irú owó tí ènìyàn lè ṣe nígbà tó bá kúrò ní ibi iṣẹ́. Ẹ lè sọ wípé ẹni tó jẹ́ gẹ́gẹ́ bí bank manager ń sìn tó bá wá fẹ́ kúrò kó lọ máa tata kó máa ta magi o. Ẹ mọ̀ pé yẹn máa fẹ́ le díẹ̀. So ó depend lórí owó tí ènìyàn bá ti ní ní ìpamọ́, àbí tí ọkọ ènìyàn gan bá ti ṣe tó bá ti ní ní ètò fún ènìyàn ní ìpamọ́ pé ókè tó bá wá kúrò nínú ẹnu iṣẹ́ yìí mi ò fẹ́ kó o ṣe iṣẹ́ yìí mọ́ nítorí pé ó ń pa ilé lára, kò jẹ́ kó o ráyè tọ́jú àwọn ọmọ mọ́, kò jẹ́ kó o ráyè èmi gan tí mo jọ́kọ ẹ mọ́, kò jẹ́ kó o tiẹ̀ ráyè tìdílé gan mọ́. Òun náà ó ń sọ fún àǹfààní titi ẹ, fún ti ara ẹ àti fún àwọn ọmọ tó o bí ni. Àmọ́ tí obìnrin wá fẹ́ gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ yẹn, ó yẹ kí obìnrin yẹn ti mọ̀ wípé ó ti ní nǹkan kan tóun ti ní lọ́wọ́. Nítorí ńgbà míì náà àwọn ọkọ wa yìí selfish interest ó máa ń wà ń bẹ̀ o. Tó máa sọ fóbìnrin pé dandan mi ò fẹ́ kó o ṣiṣẹ́ mọ́, mo fẹ́ kó o dúró táwọn ọmọ, mo fẹ́ kó o ṣe kinní kan. Àwọn ọkọ míì gan ti ẹ̀wà gan náà wẹ̀ obìnrin ti fẹ́ máa tó mi, ó ti fẹ́ máa kọjá yìí ẹ̀, ó ti ń lówó jù mí lọ, àfi kó tiẹ̀ jókòó sílé. Tí kò bá ti sí selfish interest ń bẹ tó yẹ wípé ìfẹ́ ni ọkọ ẹ fi pè é wípé jẹ́ kí a ṣe báyìí ká ṣe báyìí ká ṣe báyìí, ó yẹ kí wọn náà tó o bá fẹ́ pàdánù ìgbéyàwó ẹ gẹ́gẹ́ bí obìnrin ọlọ́gbọ́n wàá ṣe bí ọkọ yẹn náà ti fẹ́ ni. Tó bá tiẹ̀ tún kún díẹ̀ káàtó tí ò tí ì tó ọkọ mi a dẹ̀ tún lè ṣe báyìí o, ó dẹ̀ tún lè ní ó tún lè ràn wá lọ́wọ́ tá a bá tún gbé gbá báyìí. Ẹ mọ̀ pé ńgbà míì gan àwọn ọkùnrin wa wọ́n máa ń fẹ́ kí obìnrin kó sọ̀rọ̀ tí ó mú ọpọlọ jáde wá tá a fi lè jọ gbé e wò. Kò wá ń ṣe pé yẹn torí pé wọn náà ti lówó ń sìn ó ti lówó jọkọ ẹ lọkọ wa ní èmi mo ṣáà lówó mi, èmi ni mo níṣẹ́ mi, màá fi ẹ́ sílẹ̀ ni. Kò sọ́kùnrin tó lè gbàrú ẹ̀ torí tó o bá fi kan sílẹ̀ ibi tó o tún ń lọ náà ó tún mọ nǹkan tó tún fẹ́ lọ bá lọ́hùn o. So ó yẹ kí obìnrin kó máa lo ọpọlọ pípé nípa kí a máa balance ìgbéyàwó wa àti iṣẹ́ wa. Ìwọ tó bá ti rí pé iṣẹ́ rẹ ó ti ń pa àti tọ́jú ilé lára kó mọ bó ṣe máa ṣe, bóyá kó wàá tiẹ̀ yẹlẹ̀ fún iṣẹ́ ni, kó wá mú nǹkan tó lè wúlò fún ọ náà ní agbègbè tó dẹ̀ máa wúlò fáwọn ènìyàn tó yẹ pé táwọn èèyàn gan bá tiẹ̀ tún rí ẹ gan ṣèbí bákan ni lágbájá ìṣeṣe tí ò nílé ẹ̀ lára kò ní ìgbéyàwó ẹ̀ lára ó dẹ̀ kúrò níṣẹ́ ó dẹ̀ tún yìn progress sí. Ìyẹn ni èmi rò wípé a lè ṣe gẹ́gẹ́ bí obìnrin ọlọ́gbọ́n láti fi ṣẹ́tù ilé wa àti iṣẹ́ wa. Kí Olúwa kí ó ràn wá lọ́wọ́. Àmín àṣẹ. Ẹ̀yin ará ilé ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu màmá wa yẹn kí a ti ní nǹkan ká ti lájẹṣẹ́kù kan síbì kan ká tó ní àfiṣẹ́lẹ̀. Ẹ̀yin ìyàwó lé tí ọkọ yín bá tiẹ̀ ní kẹ́ ẹ fiṣẹ́lẹ̀ ṣẹ́yìn mọ ìdí ẹ̀ tó fi ní kẹ́ ẹ fiṣẹ́ sílẹ̀. Nítorí pé àwọn ọkùnrin míì wọ́n lè máa wò pé ọmọbìnrin yìí tó tiẹ̀ ti wá bẹ̀rẹ̀ sí ní rẹwà yìí, ọmọbìnrin yìí tí gbogbo torí ńgbà tí mo fẹ́ ṣe ló lẹ̀pa
ṣùgbọ́n ní tí ó ti dọ̀rọ̀ bọ̀ gbogbo nǹkan tí mo kówó lé lórí ti yọ jáde ní ààrẹ. ìyẹn là ń pè lówú jíjẹ ńlẹ̀ Yorùbá. bóyá àwọn ọ̀gá ẹ̀ tí ń wò bákan táyé ọkọ ń já pé kó má lọ jẹ́ pé wọ́n máa gbàyàwó mọ́ òun lọ́wọ́ àbí bóyá ìyàwó ẹ̀ nìkan pọ̀ pẹ̀lú ọ̀gá níbi iṣẹ́ ẹ̀ wádìí ìdí ẹ̀ tí ọkọ yín fi ní kí ẹ fiṣẹ́ sílẹ̀. ọkùnrin míì ní ọgbọ́n lórí, àwọn bàbá míì àwọn ọkọ gidi míì là ń pè ní bàbá tí wọ́n ń wo bí ayé ìyàwó àti ayé ọmọ bí ò ṣe ní bàjẹ́, ṣùgbọ́n àwọn ọkùnrin míì wọn kì í fẹ́ kíyàwó wọn tó wọn rárá. ìbéèrè kan nìyẹn ní ọjọ́ iwájú, wọn ò fẹ́ kíyàwó wọn tó wọn bíi kíyàwó wọn ṣàmà wà lábẹ́ wọn lọ́ máa ń gbàdúrà ní gbogbo ìgbà. bẹ́ẹ̀ dẹ̀ lọ́kọ mi wà, ọkọ alálùbáríkà ló máa gbárùkù tìyàwó. lá máa sọ pé ìyàwó mi tiẹ̀ gbọ́dọ̀ débi gíga. mo lọ́kọ kan mo forúkọ bò láṣìírí. ṣe rí ọkọ yìí èmi àti ẹ̀ máa ń sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà. a ní ohun mi lọ́pọ̀ gbà lóòótọ́ mi ò kà, mo fẹ́ jẹ́ kíyàwó mi kàwé jù mí lọ. Ọlọ́run ràn lọ́wọ́ débi wípé ìyàwó ẹ̀ ó lọ sí iléèwé gíga, ó tún ní òun ò fẹ́ kó tán síbẹ̀ sẹ́ẹ̀, òun tún fẹ́ jẹ́ kó tún kà ju ìyẹn lọ, kó tún kà ju ìyẹn lọ. ó nítorí ó lóun kúndùn àwọn tí wọ́n máa ń ṣiṣẹ́ níbi iléeṣẹ́ ńlá táwọn eléyìnbó ń pè ní white collar job. ó ní kó máa múra kókò má jọ àwọn kan tó jẹ́ wípé wọ́n á kọ̀ wà lé wọn láwọn ìyàwó lé wọ́n á kọ̀ ṣàròrò ṣáálátà. ó kórìíra ẹ̀ lọ́pọ̀ gbà, ó kórìíra ẹ̀ burúkú. ṣùgbọ́n kíyàwó ti jí jáde lówùúrọ̀ kùtùkùtù kọjọ jáde kọjọ máa wá, ó máa nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀. nígbà tó máa sọ fún mi mo ní irú ọkọ báyìí láwùjọ tá a wà yìí ó ṣànwọ́ gidi. mo kí arákùnrin yẹn, mo ní tírú yín bá pọ̀ níta lóde ìsìn àwọn ìyàwó ilé tí wọ́n máa ṣàṣeyọrí máa pọ̀ gan. ẹ ò ní rí ìyàwó ilé tẹ́ pé nígbà tí ọkọ ẹ̀ bá kú tán làwọn ẹbí á kọ̀ sọ́dànù bí ẹni pé kò tiẹ̀ jẹ́ kankan. òun gan máa dúró lórí ẹsẹ̀ ní pé níbo bẹ́ẹ̀ lẹ́ẹ̀ fẹ́ gbalé tọmọ yín kọ́, èmi fúnra mi kọ́ ilé, mo ti tó tán láyé ara mi, mo ti tó tán, mo ti lè dá dúró. ẹ wò ó ẹ̀yin ará lé, níbí la ó fi ètò tòní rọ̀ sí. ìyá wa mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ láti iléeṣẹ́ SA Stivlum Aluminium ló ní kí n fún yín ní ẹ̀bùn kékeré pé ẹ ṣeun, àdúpẹ́ tẹ́ fi ìjókòó yẹ wá sí. wọ́n ní ẹ ṣe pé àgbà ò ní tán lórílẹ̀. ẹ ṣeun ìyá wa. ẹ ṣe gan iléeṣẹ́ Stivlum Aluminium tẹ́ fi ẹ̀bùn bàǹtàbàǹtà yìí tẹ́ fi ta wá lọ́rẹ. iléeṣẹ́ yín ò ní jóná o, ọwọ́ yín á máa ròkè sí ní gbogbo ìgbà. ẹ ṣe gan. àmín. tí ẹ tiẹ̀ fi ara balẹ̀ gbọ́ ètò ti òní títí dópin. ẹ ṣeun, mo dúpẹ́ lọ́wọ́ olólùfẹ́ mi àtàtà ọkọ mi olówó orí mi. mo dúpẹ́ fún àtìlẹ́yìn yín ní gbogbo ìgbà. ojú ò ní tì yín, ẹ̀yin náà ẹ ò ní di ẹni ilẹ̀, ẹ ò ní di ẹni yẹ̀yẹ́ láwùjọ. Ọlọ́run á máa tì yín lẹ́yìn, kò ní tì yín lójú. mo dúpẹ́ lọ́wọ́ arákùnrin mi Èzíkẹ́ ṣe àyàwòrán mi. ojú ò ní tì yín o, ẹ ò ní ya wèrè, ẹ ò ní yàyàkuyà lágbára Ọlọ́run Elédùmarè. mo sì tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń tì mí lẹ́yìn, tẹ́ ń fàdúrà ràn mí lọ́wọ́. ẹ ṣeun, Ọlọ́run á nífẹ̀ẹ́ ẹ̀yin náà. ẹ ṣé, mo dúpẹ́. mo tún dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ SA Stivlum Aluminium fún àwọn ẹ̀bùn kéékèèké tí wọ́n fi ránṣẹ́ sí wa láti lè máa fún àwọn àlejò tí a bá gbé wá sí orí ètò. ẹ ṣeun, iléeṣẹ́ yín ò ní jóná. ẹ ṣeun, mo dúpẹ́, ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. tí ẹ̀yin èèyàn tí ẹ bá mọ̀ pé ẹ kọ́lé tí ẹ ti fẹ́ ẹ̀kọ́ tán tó kù kí ẹ bò ó, yálà ẹ fẹ́ lo aluminium ni tàbí Gerard, ẹ lè kàn sí iléeṣẹ́ SA Stivlum Aluminium ní òpópónà 138 Abẹ́òkúta Expressway ní Arárọ̀mí bus stop lẹ́gbẹ̀ẹ́ Veta Hospital gangan. àwọn ni wọ́n jẹ́ olùrànlọ́wọ́ pẹ̀lú iléeṣẹ́ Zion Enterprises Limited. tẹ́ bá fẹ́ ra aluminium Gerard, àwọn nǹkan kéékèèké tí wọ́n fi ń ṣe, bóyá ẹ fẹ́ ṣe gíláàsì sí fèrèsé yín ni, ohunkóhun tẹ́ bá fẹ́ ṣe, ilẹ̀kùn ni tẹ́ bá fẹ́ fi aluminium dá lára, àbí
ìkáṣọsí táwọn eléyìnbó ń pè ní wardrobe àbí ìkóbàtàsí táwọn eléyìnbó ń pè ní shoe rack, èyíkéyìí tí ẹ bá fẹ́ fi aluminium dá lára wọ́n lè bá yín ṣe. ẹ kàn sí Mr. Stephen lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08038369147 tàbí kẹ́ pè wọ́n sórí 08087246414 lẹ́ẹ̀kan sí 08038369147 tàbí 08087246414. ẹ ṣeun mo dúpẹ́ ẹ̀yin ará lé, ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wa kò ní dí. ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ ní ọjọ́ àlàmísì láago 7 sí aago 8. ó dàbọ̀.